solo loco. O solo loco. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ̀wá. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Bí kò ilé ò bá pa ní tòde o lè wọlé tán ni o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Lóko lóko. Ìràpadà mo ní kó padà wá ń bí báyìí. Ìràpadà. Ẹ fi mí lẹ́jọ́. Kí n fi ẹ́ lẹ̀. Ṣé èmi ni mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó bínú kúrò wájú mi? Ìràpadà. Jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ. Sórí, ọmọ tá a bá ń báwí tó ń wa ọrùn kì. Ó ṣetán àti parun nìyẹn o. Èmi ò ní parun, bí ẹ̀yin lè parun. Èmi ló ń báwí bẹ́ẹ̀. Èmi ló ń dá lóhùn àbí? Èmi ló ń báwí. Ẹ yá má para yín kẹ́ má ṣe ra yín léṣe. Ọmọ ìyá máa pa mí. Kí ló dé tó ń wò mí? Èmi gan-an ló yẹ kí n máa béèrè lọ́wọ́ yín ìbéèrè tẹ́yin bí mi yẹn. Ẹ rí nǹkan tá à ń sọ tá à ti dákẹ́. Ẹ kàn dá dúró, ẹ máa ronú ṣáá. Tá bá dẹ̀ béèrè lọ́wọ́ yín pé kí ló ṣe yín. Ńṣe lẹ gbójú kúrò lára èèyàn bíi pé ẹ̀yin kọ́ lèèyàn bá sọ̀rọ̀. Ṣé bẹ́ẹ̀ mi ni olórí yín láàfin yìí? Tí nǹkan bá wá ń yọ yín lẹ́nu tẹ́ ẹ̀ bá lè bá mi sọ, ta lẹ tún fẹ́ bá sọ gan-an? Olówó yín. Kí ló ń ṣe obìnrin? Ṣùsẹ́yìn. Àmì wọn ṣe ẹni.
So far, we have grossed a 20% increase in GDP. Now, if we can skyrocket our net profit, we are going to be one of the renowned producers in oil and gas and every other sector that we can cover. So, you assure us this, despite the sagging economy? Yes. And how do you plan to achieve that? Because all I can see here are just lines, graphical... No, these are not just lines. They are graphical illustrations showing the progress. Oh yeah, I can see. Wait, let's say you're explaining to a 12-year-old kid. I'd really appreciate that. Because you cannot just wave a paper to my face that looks like a SS3 economic assignment and you expect me to invest millions in this company. No. Oh no, General. You know, this is business and then we have to be strict with it. Yeah, we get me. Amo, oya kama pay ali ben kocho ni yorisire leyin lowo. The fact that our partners in òsì ilé-iṣẹ́ ìmọ̀ kò jẹ́ kí trust wa kó strong mọ́. General, you know more wípé àwọn brands yìí la fi ń ta ọjà yìí. But we both know that it is not right to talk down on your brand. We have served you for as long as you cannot count. Of course, yes, we are appreciative. But the fact is that in any good business plan, you don't allow settlement to work in. It's not allowed. No section for settlement here, sir. Yeah, I want to kufu Leninu. Our partners we don't share see. We can't believe Lenoni. Well, in tí mo gbọ́ ni wípé what are àwọn shares wọn kó tó kú? No, that's not true. They handed over to a man they could trust. To me. Well, the Bible was in sorrow to Abika da analysis bula. But mo people need fair see say. Well, we'll give it some thoughts. And for now, we are not promising a favorable outcome. But you can be rest assured that we'll try our best. Yes. Let's see what happens. You know that. You know that. Okay. Bye-bye. Thank you. Thank you. Yeah. Báwo lẹ ṣe ṣe? You don't pay the emotional play. Okay, so ẹ lè ṣe lè tẹ́lẹ̀ lè wá ń jẹ́ kí n máa dára mi láàmú tí mo ń sọ̀rọ̀. Kò lè yé ni. You see, you gotta play the foolish person for the other person to be smart. Oh, so ẹ mọ ilé tẹ́lẹ̀. Kayode. I need to see you, sir. Borokini. Lọ́ládé, kí ló ṣẹlẹ̀ fún báyìí?
ọ̀rọ̀ tí ọ̀rọ̀ aṣọ wẹ́rẹ́ o ọ̀rọ̀ lágbára pọ̀ ó sì fẹ́ farapẹ́ ọ̀rọ̀ òmùgọ̀ ọ̀rọ̀ ń le púpọ̀ ó lè tú ẹgbẹ́ ká tírú ọ̀rọ̀ báyìí bá lọ lu sétí àwọn ọmọ ẹgbẹ́ mi tí wọ́n ìṣẹ́gbẹ́ títí wa wàhálà òde o. but chairman tí bá nírú yín lẹ́yìn gbogbo nǹkan yìí ó máa easy fún mi láti ṣe èèyàn lẹ́ni mọ̀ sọ kó mú kíkan. iye ìwọ. bẹ́ẹ̀ ni sà. ọ̀dà kí ló wà nílẹ̀ fún mi. sọ́tán ìbéèrè tí ò ní kì kankan nú ni mo béèrè ló lè dáhùn rẹ̀ wò. sórí wípé ẹ̀kọ́ gbóná rẹ̀ ń fẹ́ sùúrù. bọ́pọ̀ tí chairman ẹ jẹ́ ká wò láti angle báyìí mo sì ń tẹnumọ́ gẹ́gẹ́ bí chairman ó yí sì fún yín láti convince gbogbo ọmọ ẹgbẹ́ yẹn kọ́ lẹ̀ ṣe nǹkan tá a bá fẹ́ kọ́ ṣe. dúró bí o déhùn lónà irú chairman ló fi mí pè náà sẹ́mi mo fi ra mi bẹ̀ ni n bó ní ipa àti ipò tí mo kó kó tó sọ mí di èrò bẹ̀. ọjọ́ ẹ má bẹ̀rù. kí ló dé. Hello. I know. Yeah, I'm okay, I'm fine. Mama, ma ṣe lọ síbi iṣẹ́. I'm fine. It's just one of those quiet days. Sure. Sarcasm and Kolewa more wrong at this time. I did not schedule for that, please. Okay. I'll share my Maria anytime. Alright, whatever. Mo ti máa sọ kíní fún yín kò kí n ṣe ni. Mommy. Now listen to me, young man. You don't make the rules here, I do. You don't even fend for us, I do. And technically, you're not even doing anything constructive here, so... This is what I'm a promise. I can't keep talking about this over and over again like a broken record. I owe you no explanations, okay? Mommy. I repeat, I don't owe you explanations, and I will not be queried here. So, tó bá rí ńkọ́. Sir, ẹ má feign ignorance lórí ọ̀rọ̀ yìí. He knew something, and you know that he knew something. Òótọ́, ọ̀rọ̀ tó sọ tí ẹ ń rú sí mi báyìí. Èmi spend time tèmi láti jẹ́ kí company tèmi float. Ìwọ wá ń gbé ọ̀rọ̀ tí ó kọ̀ mí wá bá mi. Ṣé o mọ iṣẹ́ mọ́ ni? Because ó dàbí pé
Oh, call law in circles me. That man knew something. And I believe that you did something to cover that up. Oh, then come to me with proof, you baby policeman. I will get you. Now, get out of my office. This meeting is over. You need to saw. No matter any offer, go the spread on backed up stories. I will not hesitate to charge the entire police force to court. There is something you're hiding, and I know it. Enough! Now, tí bá tún gbọ́, àbí tí bá dẹ̀ gbóhùn pé òun spread false information nípa mi. So help me God. I will not be forgiven this time. Now get out. Mo ní nǹkan tí mo ń ṣe. It's okay. Nonsense. Get out! Kí ni? Ó ní nǹkan tí mo fẹ́ fi hàn yín sá. Ṣé ó dẹ̀ lójú tó sọ ẹ́? Ah, kábíyèsí, ẹ̀yin àgbà náà lẹ́bọ̀. Ẹni aṣọ tó bá kàgùn sí eégún, òun ni wọ́n pè ń jẹ pé. Gẹ́gẹ́ bí ipò mi láàfin sí yín kábíyèsí, àjírọ̀bà. N ò gbọ́dọ̀ rí ọ̀rọ̀ kí n gbé wá bá yín, n ò gbọ́dọ̀ sòtò. Tí ẹ bá sòtò wọn ní wá gbé bá yín láàfin. Òótọ́ ni kábíyèsí. Ó dẹ̀ fojú ẹ̀ méjèèjì rí. Kábíyèsí, kò dìgbà bá tó fojú rí bí ká tó kégbe ta. Kò dìgbà náà kábíyèsí. Àti pé èmi wò pé ọmọ tá à ń wí bàbá tiẹ̀ pa àlọ́ mú wá sáàfin tí ẹ bá ti so mọ́. Bàbá gbọ́ ọ̀pọ̀lọ́ tí ọba ti jọ kọ̀ǹkọ̀ ẹnu ká jùlẹ̀ níbi ká fi ilẹ̀ kọ́ máa lọ ní òkú. Ọ̀rọ̀ ilé díẹ̀ o. Èyí ṣe kábíyèsí. Ọmọ àjẹ́ntì ni. Gbogbo alámọ̀ bó ṣe dánwò àjẹ́ntì. Kábíyèsí, ọ̀rọ̀ yín yé mi kọjá àbí tẹ́ ẹ̀ sọ dé. Gbogbo ẹ̀lẹ́mí náà ti rò papọ̀ tó wá gbé bá yín láàfin kábíyèsí. Gbogbo ẹ̀ mo ti rò papọ̀. Èkè wà ló ń sọ báyìí ní pàtó. Ẹ̀sìn kábíyèsí. Ṣé rí ntẹ́mi sọ ni pé ọmọ yìí ká gbà lọ́wọ́ àjẹtì ká sì mú wa nù túbú lọ́dọ̀ yín ní lọ́ba tán. Good morning, Lolade. Good morning, ma. I hope you've come up with better plans today. I can't hear anything. See, Lolade, no, right, let's deal with emotional issues, bye. I need everything to be straight. So, are you going to talk to me or not? Okay, so I'm beginning to wonder. Báwo ni Ṣùpọ̀ ṣe ń vouch for competence? I think if I need to be a deputy governor, then I need to be in better hands. You will not be. Now. Borokini. Mommy, show Tony. Mommy, see something.
I'm sorry. I'm sorry. I'm sorry. I'm sorry, I love you. I am sorry. No, it's fine. And thank you for coming, even though you did not inform me you were coming. Mama, pé tí mo bá pè ẹ́, ó ní jẹ́ kí n wá. Àti pé mo mọ bó ṣe mean a lot here. We win some, we lose some. Theory of life. Abi, ó ṣe mọ̀ pé mo miss Ọ̀gá Ṣọpọ̀ ṣá. Is being a father figure is just simply weird. Yeah, you're right. I could just talk to him, you know. I really sorry, Larry. I was in a very bad mood. Can't boil. I could make it better. Stop. Are you okay? Or are you going to be okay? It depends. On? It depends on the outcome of your reaction. If I tell you that I am pregnant for you. Borokini. O máa rí waft mi.
Kí ni worst tí mo fẹ́ rí? Kí ló lè ṣe? Ó lè ṣe anything fún mi. Mo ti di egungun ẹja gbígbẹ sí ẹ lọ́rùn tí ò dẹ̀ ní gbé mi. I want an abortion. I'm sorry, I don't want a baby. Why would you say that? Jọ̀ọ́, kí ni mo ṣe fún ẹ? Kí ló dé tó fẹ́ fi ojú ọmọ pọ́n mi? Mo fún ẹ ní 48 hours. 2 days. Kò fi send owó yẹn sí account mi. Otherwise, I am Emeka. And you know it. Rotimi, stop. But tell me at a very almost seen no plan. Did we have a plan? Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ó jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o.